ó ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà jẹ Nàìjíríà tí wọ́n jẹ Usman Ibn Fodio àwọn ọmọ Haúsá gbèsè táwọn jẹ ọmọ Yorùbá lọ́wọ́ á san ẹ̀yin Ìlọrin bí n tó tóbi tí nǹkan kan ò sì tí ì tóbi tó dùn ní gbogbo tí ọba lóun ń tóbi lábẹ́ rẹ̀ ni ó wá já sí pé gbogbo ṣe wá tóbi tó ní wọ́n wá ṣiṣẹ́ òun fún ṣé wàá lé mi ó wá ní ọ̀nà mẹ́ta nìyẹn gbà já fáyà ó ní bá kéwú ẹni ọba kọ́ aráàfin kan ọmọ ọ̀dọ́ Ọlọ́run ní mímọ́ wà tó bá ti fa aráàfin kan lé ọ lẹ́nu àfa rẹ̀ ọlẹ́lẹ́ẹ̀kejì ni pé wọ́n ti kéwú tán ọwọ́ katira àfa àkàtọ́kọ tíra ńgbọ́ katira rẹ̀ ọwọ́ ara ń fà ní múnú tíra rẹ̀ ó lò ẹni tó ṣe tíra àwọn ti dà fẹ́ ẹni tí ọkà tíra ọlẹ́lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àfa kan wọ́n yẹn ṣe wá sí àbọ̀ gbọ́kẹ́sẹ̀ ti rẹ̀ ọwọ́ lo orin kan àbó lo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó wá lò yìí ọwọ́ ara ń fà ní bẹ́ẹ̀ ìwọ́n náà wá tún lò lóde ọlẹ́ni ó sọ̀rọ̀ ní ti di àfa àwọ̀ tí bàbá adámẹ́ ọ̀dà ọmọ Haúsá òrò òun lọ fà á tí Malam Nasiru Kabara tó fi wá bẹ̀rẹ̀ sí yin sí Adámọ̀ pẹ̀lú àwọn orúkọ tó lágbára alẹ́ alimai aláwùsáì alahasakọ alábẹ́kọ alẹ́hiburu albaharu gbogbo ẹ̀ alfahama wọ́n bá bẹ̀rẹ̀ sí kó àwọn mùdùmùdù ọkọ tó yẹ pé tá a bá fún ẹnìkan lẹ́yọ̀ ọ̀kan rẹ̀ ó tó ẹni òun ṣe fàárí ọwọ́ akóbi mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ akólé sí Adámọ̀ lọ́wọ́ ọwọ́ ní ṣé Adámọ̀ ti ń jọ́ ọmọ tí ń ní lọrin ọwọ́ ní tíra yìí ó ní yẹ́dẹ̀ù ó ní tíra yìí kọ̀dọ́ bí i mú alifu àdéyìnà lẹ́bí alárìkọ́bí ulama Nàìjíríà kọ̀díman wà hadisan ó ní gbèsè tí gbogbo àfà Nàìjíríà jẹ tí wọ́n jẹ Usman Ibn Fodio àwọn ọmọ Haúsá gbèsè táwọn jẹ ọmọ Yorùbá lọ́wọ́ á san òun lọ́wọ́ á san gbèsè wa sẹ́mà pé ìwọ̀n jẹ́ àmà wípé tí ó ṣẹlẹ̀ rí èyí wọ́n jẹ́ àmà wípé ẹ̀yin Ìlọrin bí n tó tóbi tí nǹkan kan ò sì tí ì tóbi tó dùn ní gbogbo tí ọba lóun ń tóbi lábẹ́ rẹ̀ ni ó wá já sí pé gbogbo ṣe wá tóbi tó ní wọ́n wá ṣiṣẹ́ òun fún ṣé wàá lé mi òun lọ fà á tán fi ń pé Adam Abdullah Al-Ilori bàbá ní gbogbo bí tí ń bá dé láyé àbí kí n fi Al-Ilori hàn bàbá wa Damme Duka bàbá wa Makana wọ́n ní njọ́ sí Adamu ni wọ́n sọ̀rọ̀ wájú lílé ìdí àgbà pé wọ́n á yọ̀ǹda fún mi kí n sọ̀rọ̀ nílọrin yìí ọwọ́ ní ọ̀nà mẹ́ta nìyẹn gbà já fáyà ó ní bá kéwú ẹni ọba kọ́ aráàfin kan ọmọ ọ̀dọ́ Ọlọ́run ní mímọ́ wà tó bá ti fa aráàfin kan lé ọ lẹ́nu àfa rẹ̀ ọlẹ́lẹ́ẹ̀kejì ni pé wọ́n ti kéwú tán ọwọ́ katira àfa àkàtọ́kọ tíra ńgbọ́ katira rẹ̀ ọwọ́ ara ń fà ní múnú tíra rẹ̀ ó lò ẹni tó ṣe tíra àwọn ti dà fẹ́ ẹni tí ọkà tíra ọlẹ́lẹ́kẹta ọ̀rọ̀ àfa kan wọ́n yẹn ṣe wá sí àbọ̀ gbọ́kẹ́sẹ̀ ti rẹ̀ ọwọ́ lo orin kan àbó lo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó wá lò yìí ọwọ́ ara ń fà ní bẹ́ẹ̀ ìwọ́n náà wá tún lò lóde ọlẹ́ni ó sọ̀rọ̀ ní ti di àfa àwọ̀ tí bàbá Adámọ̀ Eduka wa sọ fún hekaya ta mẹ́nìwò bí wọ́n ti wí nù wọ́n wá ní nílẹ̀ Yorùbá ní Nàìjíríà wọ́n kan náà láfíríkà ní gbogbo àgbáńlá ayé àfáà ní Alhaji Adama bàbá Adámọ̀ Eduka tó wá sọ̀rọ̀ yìí ṣe mọ̀ wípé ìmọ̀ tí ń bẹ lára wọn àwọn ìmọ̀ kan tí èsùn ni tí máa jí kalẹ̀ tí ó máa retí pé ta ló fẹ́ wá lóru kí n máa dá lóhùn òun rán wá pé ní gbogbo ayé àfáà ní Sheikh Adam nínú tí Sheikh Adam tún ṣe wọ́n ṣe tawhidu sufufi àtìjànìyìn wal qadiriyyin gbogbo àwọn tìjàní àti kàdìríyà bàbá Sheikh Adam wọ́n sọ wọ́n di wahada wọ́n sọ wọ́n di ẹyọ kan wọ́n jẹ́ máa wapọ̀ pé ẹjẹ́ àfipá ń bínú ara ẹni àwọn alájú ọlọ́ wọn lójú ọlọ́ ẹjẹ́ àpapọ̀ ká bá àwọn tí wọ́n fẹ́ wó tàṣọ́wùfù gan result ẹjẹ́ àpapọ̀ ká bá wọn jà òun ni wọ́n yí pé àwọn bàbá wa ní jàbàtà àti bàbá wa Masa bàbá mi Masa pé wọ́n kálukú ọlọ́ lè kọ̀ nǹkan kan kọ́dà bàbá wa Hamza Agbárigidoma gbogbo wọn kálukú ó lè kọ̀ nǹkan wọ́n kọ́ ń pa Tìjàníyà wọ́n kọ́ ń pa Kàdìríyà ẹ̀kọ́ ẹjẹ́ àgbé sínú tíra kásọ̀ odidi tíra káyì ránṣẹ́ sílẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ wípé àyìnmọ̀ kankan àfi ń ṣe tí ó bá jásí pé ẹni òun nífẹ̀ẹ́ kí ìmọ̀ ó jọba tó bá yẹ pé fẹ́ tara rẹ̀ nìkan ni yóò pa ọlá tí wọ́n rẹ̀ ń jọ tí wọ́n ń lo ọlá tí wọ́n ń jọ náà ẹni wọ́n wá ṣerú nǹkan báyìí àwa àlọ́rin mẹ́sẹ̀gì ẹyọ kan tí mo fẹ́ pàṣì níbi ìrè ọjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí
tó di wípé wọ́n ní jákùn àṣàyè lójútì ó sàrífín ó ṣe báyìí Hamasa ló gbé mi ń jọ náà kí Hamasa òun ni wípé àfáà wa ni wọ́n sì ń wọ́ lọ yìí àfáà wa ni wọ́n ń wọ́ ẹsẹ̀ wọn ń títì kúrú yìí a sì ń pé kéwu Ádámà láké ọmọ Ádámà ni wọ́n sì ń wọ́ lọ yìí níjọ́ náà òun lọ fà á tí mo fi dìde àmọ́ mo dìde ọ̀hún làákàyọ̀ ọmọ èké kò jẹ́ mà wípé ó yẹ kí n ṣàyàfi àwọn kan àbí kí n gé àwọn kan yìí ẹgbẹ́ gbogbo gì àgéyìí ni ìjọ mi èké lọ́fà mo wá ṣe tán mo regret ẹ mo sì bẹ̀bẹ̀ mo tọrọ àforíjì dáadáa bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi tọrọ àforíjì mo sì máa bọ́lọ̀ ní foríjì mi èmi náà wá ń bọ́lọ̀ ń dá májẹ̀ mú pé irú ẹ̀ ò ní ọ̀hún àbáwọn ọ̀tọ̀rọ àforíjì ọkà àwọn àtọ́lọ́hun tó níwá àti iṣẹ́ Ádámà àtọ́rọ àwọn ọ̀tọ̀rọ àforíjì àmì mi tọrọ ẹ̀ gẹ́gẹ́ bí n pé tí mo ṣe kìí jẹ́ pé mo mọ̀ sí kí n fi rí bá kẹ́kọ́ ìtara àfáà mi ni bẹ́ẹ̀ ni nígbà wá yá mo ti wá ń bọ́lọ́hun sàdéhùn wípé irú nǹkan bá nì kò ní sọwọ́ mi sẹ̀má ìmọ̀ yá fi irú nǹkan báwọn tó bá ti rí bẹ́ẹ̀ àmọ́ mo ti wá ní ìmọ̀ yá fi rẹ̀ oko sì dúró níbi tó kò tí ń wá oko dúró níbi tí oko tí ń wá àwọn aláṣẹ láàrin lẹ́kùn mọ́ yìí bá a bá sì lẹ̀kùn wa tún ní wọ́n tún da Ìlọrin rú oko ní sì ń wá ń bì kan ń sì ń bà wá oko tí wá ń bà wá nì bàbá mọ́kò ẹ̀ ọ̀kan tí ń bẹ lọ́wọ́ wa tá a jù yọba lé yọba oko yọba gi yọba ọpẹ yóò sì bá bi tí ọ̀yẹ́ ọba ń sọ ń bá Yorùbá Adáwùrù àwọn ni àfáà Límì wà níyà yìí tí wọ́n ń sojú bàbá wọ́n bá lọ́rin torí ká má bàa wájú oko nì àfi kí wọ́n gbìyànjú kí wọ́n bá wa ṣiṣẹ́ lérí ẹ̀ kí wọ́n stọ́ọ̀pù bí oko tí ń wà ní pé kí wọ́n má lẹ́kùn mọ́ torí pé lópin ìgbà tó kò bá wá ń bẹ̀ tí ń bà wá á ṣe yé bá a bá sì ṣe yé bá a bá mú Ògúnlùtù bá a bá dì ẹ̀rì pé òun máa fọ́n ni láti bí ìjẹta ní tí ń ṣe mí bí kí n sọ̀rọ̀ àmọ́ ń kí ara mi alájí olè márùn sí ń kí mi wípé ẹni sùúrù ẹjá wo ń táwọn àgbàlagbà ó ṣe àwọn àgbàlagbà wá sì pé wá wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fẹ́ nìkan lè sì mọ́ ọ̀rọ̀ ní sì ń wá ní òdó yìí ara wa ò sì gbà á bẹ̀ kí ajá wọlé àbí kí là ń pè kí kíní egbò wọlé kájá ọmọ wa gbó ajá babalágége làwa ó kọ tí wọ́n ń pè wá náà nù ni wà kalbuhum basitun shira'ai bil wasit law ittola'ta alayhim lawallaita minhum firaran wa lamulita minhum ruhba táwọn àgbàlagbà wọ́n bá wa zẹ́lẹ̀rẹ̀ yìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh